She not crime to love you, girl. You don't let her for my hands. Mo fi gbogbo nǹkan fún ẹ. Ohun tó béèrè padà lọ́wọ́ mi. What? Leave me alone! Today is supposed to be my wedding day. Yeah. What? Today. But today, whatever happens, take it easy. Relax. Today. Are you happy? Today, listen to me. Listen to me. Do you realize you're talking to your father? So what? You're talking to your father. So your own father. I'm not going to forgive you. I swear to God, Mom. I'm not going to forgive him. Oh, what God. What are you? You're I have to take it. Tunde, it's all right. It's not your father's fault. Mom, he forced me to marry that girl. Leave me alone. Today, look into my eyes and listen to me. You're talking to your father. You need to give yourself some senses. Huh? Take it easy. Today is nobody's fault. Today, take it easy. Today, take it easy. You are a man. Action boy for that matter. Well, take it easy. Life still goes on. Whatever goes up must come down. Just take it easy. Everything will be alright, eh? Sure. Take it easy, my boy. Hey, take it easy. Hey, okay, take it easy, my boy. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Girl, I no believe say you go for my hand. Ìfẹ́ tí mo ní sí yẹ, màá ló mú mi dúró. Ṣé na crime to love you, girl? You don't let her for my hands. Mo fi gbogbo nǹkan fún ẹ. Ohun tó béèrè padà lọ́wọ́ mi. Sóhun tí mo ṣe fún ẹ. You don't let her for my hands. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Kí ló dé tó ṣe lè fún mi o? Ṣé mo wí pé mo nífẹ̀ẹ́ rẹ? Gbogbo ohun tó béèrè pátá mo ṣe fún ẹ. Èmi ọmọdé tó fi wá já mi kulẹ̀. Girl, why you there? Girl, I need you. Ebi ń pa mí, ajẹran ìfẹ́ rẹ. Bọ́ fún gbẹ̀mí, máa mú mi fẹ́ rẹ. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o. Oh my God. And we're all right. All right. But one thing to know ni wípé ibi tí àkàrà 10,000 bá lè jẹ kọ́dé, ewé máa explain ààrẹ o. You know? Àbúrò bẹ́ẹ̀. Àti wípé ohun tó matter most ni wípé béèyàn bá fẹ́ ṣe ìnáwó kó make sure wípé jíjẹ mímu gbogbo ẹ̀ surplus. Tíyẹn bá di surplus àbùṣebùṣe Ọlọ́run máa fowó wọn wá. Kò sí rọ́nù kò tẹ́ sọ òótọ́ ni ẹ̀bọ̀ tẹ wá náà dáadé ṣé gbogbo àwọn honourables yẹn lè ti inform? Why worry, my dear? Gbogbo wọn náà ti gbọ́, gbogbo ẹni tó yẹ kó gbọ́ ti gbọ́, and I'm very sure wípé majority wọn náà ló máa turn up nítorí pé ẹni téèyàn bá ṣe fún ó mọ̀ pé ó di dandan kó ṣe fún ni padà. Because ẹni téèyàn bá ṣe fún tí ó lè ṣe fún ni padà àfi bí ṣolóore náà ń pèrú onítọ̀hún irú wọn kì í sí ìpẹ́ tẹ́ àbí. Bẹ́ẹ̀ ni o. Ọkọ ìyàwó ń bọ̀ ló dà o. Mo ní kí n sáré lọ pín invitation fáwọn ọ̀rẹ́ mi kan ní mọ́ mi. Kí ló dé why the hurry? Ìwọ tó jẹ́ pé o mọ̀ pé o lò over 9 hours on air
kàkà kó sí mi ó tún fẹ́ lọ máa pín invitation cards. Ìyá ọkọ ẹ fi ọmọ yẹn sílẹ̀ ẹ jẹ́ kó jẹ́ ayé orí ẹ̀ ẹ jẹ́ kó rìnrìn ẹsẹ̀ ẹ jẹ́ ó lọ ibi tó fẹ́ lọ leave him alone. Okay o. And ìwọ náà má pẹ́ dé o. Thank you, Dad. Mom, don't worry. I'm not going to stay long. Okay? I promise. It's all right. Take care of yourself. All right. Daddy. Yes. Ṣé ẹ gbàgbé owó tí mo béèrè lọ́wọ́ yín kí n tó wá dé ṣá? Báwo ni mo ṣe ń láti gbàgbé owó yẹn? Ṣé mo lè fẹ́ jẹun nísìnyí kí n gbàgbé ọwọ́ sápò? Kò possible, mi ò gbàgbé, my dear. Okay. Thank you very much, Dad. I love you, Dad. See you, Mom. Abiyamọ ọkùnrin. Èwo wá tún ni ọ̀rọ̀ owó tẹ́ tún sọ tí ẹ jẹ́ ká gbọ́n pẹ̀ yìí o. Ẹ má dá sí yẹn. Márò lèmi àtọmọ mi fi yẹn ṣe. Kéde kọkùnrin kó máa wà bí ẹni pé kò bímọ láyé tó kọ́ wá. Mi ò bímọ rí láyé tí mo kọ́ wá rí òun ló fà á. Ẹ ṣe ẹ máa bá lọ. Kọkùnrin máa ṣe bí obìnrin máa gbọ́ mo máa ṣe ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣe gbé gẹ́gẹ́gẹ́gẹ́ sọ́kàn rẹ̀ èmi ò rúrú ọkùnrin bíi ti yìí rí o. Abẹ́kọ̀. Ìyá ẹ̀. Ayé ò ní pẹ̀kun ká jẹ́ ìta máa jẹ́ ká tó lọ. Ó tó ló pa ṣó mọ̀ pé ayé ò ní pẹ̀kun ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni bẹ́ẹ̀ ni ó gbórin tó máa ń kọ ni. Báwo ló ṣe kọ́? Mamutí láyé bí bóyá wọn kì í mú lọ́rùn mamutí láyé bí bóyá wọn kì í mú lọ́rùn mamutí aló má jayé ẹ̀yin lẹ́mọ̀ àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ. dáìdẹ́ dọ́gọ́ aló má jayé. Láyé àgbà tí ọ̀bẹ mi líkì nìyẹn. Wọ́n tún gbọ́kàn rí. Ẹ ṣáà máa mi líkì lọ. Ẹ ṣáà máa ṣàkàdẹ́lì yó. Ó máa rotate lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn ọ̀bẹ ti ju ohun dànù. Kí ló sọ yìí? Ayé ìgbà kan wà tí oúnjẹ Ebenezer Obey. Ṣùgbọ́n láyé ìsìn ó ti di evangelist Ebenezer Obey. Ibi tó ti disappoint mi nìyẹn. Má jẹ́ kó disappoint ẹ̀. Oníkálukú ló mọ bóun fi fẹ́ súnmọ́ Ọlọ́run ó ń wá bó ṣe máa súnmọ́ Ọlọ́run ni. Àwọn abáyẹ kò tí ì yára láti súnmọ́ Ọlọ́run kọ́lọ́ bá jò late ni. Èmi gbọ́n wọ́n gbà yẹn ni tẹ́mi bá ń jù báyìí. Ọmọlára. Ó ga ètò nítorí Ọlọ́run ṣé ọtí yìí wà pọ̀jù báyìí. Pọ̀jù kẹ̀ ìwọ mọ̀ pé ìmúkúmu là ń mọ ti sàrà ni ìnákúnà dẹ̀ la gbọ́dọ̀ náwó olówó tá a bá ná ní kùnàkùnà ẹ ṣe ni fún wa lọ́dọ̀ Ọlọ́run abẹ́ẹ̀kọ́. Bẹ́ẹ̀ tí yín rí ẹ káre bàbá Èkó. Ayégun abínú síyàn Ọmọlára kí ló ń ṣẹlẹ̀ ṣé tinú ẹ̀yin ti tẹ̀wọ́ lọ́wọ́ ń tì àbí báwo ni. Mi ò sì gbà o àmọ́ mo ṣì wà lórí ẹ̀. Ó ń pẹ́ jù ìwọ mọ̀ pé pàápàá báyìí là ń tẹ ewúrẹ́ tó bá fọ́ lójú inú òkùnkùn báyìí láti gbọ́dọ̀ ta pàápàá. Wo ìgbéyàwó yín sìn yìí kò ju 2 weeks lọ́mọ́ gba nǹkan tó máa gbà lọ́yẹ̀ ká grab níta máa grab ká fi gírí lé sí má ṣe slow. Ẹ kú bàbá Èkó bí ọjọ́ òkú ṣe show fún everybody ló show fún mi wípé Túndé á sanwó yẹn kó tó dọjọ́ wedding. Yes kẹ́ ìyẹn ni pé ká lọ sẹ́ńpẹ́. A ní kẹ́ mẹ̀lẹ́ńbẹ̀ kẹsẹ̀ ti máa mọ́kàn. Ẹ wo ẹ jẹ́ kí mi sọ nǹkan fún yín ojú ló ń kún erùpẹ̀ tó fi ń kó sójú àtọ́jú àti gbogbo ara báyìí erùpẹ̀ ló ní tó bá dọjọ́ kẹyìn. Àti gbogbo point. Àti gbogbo díndán bẹ́ẹ̀. Àti gbogbo area tó yẹ pẹ̀lú ní. Kọ́mọ jàgùdà má kanjú gbogbo owó tó nílé bá dá òun ló máa kó. Ó lágbára. Jẹ́ ká máa dami sára ńgbà náà àjọnu ní ìgò tí mò ń wò yìí kò ní gbé wa kọjá gọ́tà a kan já sínú gọ́tà adé dìde lásọ. Ẹ ṣàrọra torí omi inú gọ́tà kò ń ṣe pure water o. Ìbá jẹ́ bottle water. Ṣọwárí tí ò yẹ ni pé ọtí ò kì í pàgò ẹni tó bá mu ọtí lọ tí ń pa
Bí mo ṣe wà yìí, orí 9 mo wà mo lè lọ sí 24. Ẹ wà alright. A ṣe ti Gbogbo alájọ máa wà alright. Ìwọ náà wà okay. Ṣótọ́. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ. Baby, màá tètè wá pick ẹ lọ́la. A máa lọ sọ́dọ̀ wedding planner, so a máa ṣe gbogbo arrangement àwọn nǹkan tá a need. Mo ti wá, no problem. What's wrong? Kí ló ṣe? Ṣé kò yé ẹ ni? Ṣé o mọ̀ wípé ìyàwó àná tó ń bọ́kọ ẹ̀yìn òdì owó ló ń wá kún owó náà? Ọmọ Lára, ṣé nítorí ọ̀rọ̀ owó business yìí tá a sọ̀rọ̀ ń pa? Ọmọ náà ni. Ọmọ Lára, wọ́n da omi sórí gìgísẹ̀ ń ṣe àròyé. Sọ fún mi, ibo lomi yẹn padà bọ̀ náà? Mo ti ní kó má kánjú, má fún ẹ lówó yìí. I know you said that Tunde, but ìwọ náà ló tún sọ fún mi wípé wàá fún mi lówó yẹn kó tó di ọjọ́ wedding wa. Àbí bí mo dẹ̀ ṣe fẹ́ nìyẹn, ṣé kí n ṣọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ni? Tá bá ṣe wedding tó ń sìn, ẹ̀yin ṣe ló máa sọ mí di full-time housewife ni. Baby, I will surprise you. Baby, don't surprise me. Just tell me when you're giving me the money. Baby, I'll give you this money before the wedding. I assure you. You promise me? Yes, I promise. All right, thank you, darling. Sure, that's why happy, bye. Yeah, you're happy. Yeah. So, Mark Pelo Yagulita, okay? Omo Lara? Yeah? Sir? Are you not forgetting something? What? Your kiss. Hello, darling. Get out! Ni mo tún wọ́n ni. Mo sọ fún ẹ pé mo fẹ́ rí idiot ẹni ní compound mi mọ́. Mo sọ fún ẹ pé kí ní gbé alágbàáyé ò gbọ́dọ̀ ever gbé ẹwọ́ ní compound mi mọ́. Lara. Yes, darling. It's one thing but I'm learning. In my own house. Baby boo, it's not like that. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kó bá lè dá náà ni mo jẹ́ láti convince ẹ dáadáa ni nítorí ẹ ní that was what really happened. You know you're my life, you're my love, you're my everything. Yeah. Lara. Lara, if you're not careful, I'm going to stop that business. And I mean it. Jokotoye Bigval, baby boo. See, we are this close, just this close, eh? Jo. Kí ló rí mú bọ̀? 100 grand. Yeah. Kí ló wá sọ pa síbi? Sweetheart, ó ṣàmọ̀ wípé aago tó lo ẹyọ kan ló ń padà bọ̀ wá lo 12. Ó lóun máa fún mi lóhùn yẹn kó tó dọjọ́ wedding. Ó ṣọ́ọ̀bù wà fún ẹ.
wo ní ti tèmi o àánú àwọn parents Túndé ló kàn ṣe mí ni ìwọ náà wo bó ṣe náwó tó nọ́ra sórí wedding ká ní wípé idiot yẹn ti fún mi lówó látọjọ́ ọjọ́ yìí ọmọ pé wọn ní nígbà tí máa náwó owó tó ń ná yẹn you know it. Lara. Yes darling. Wàhálà sí tí wọ́n ní ẹ̀mẹ́. Baby boo boo, you're still upset. I said I'm sorry. I'm sorry. Ṣùgbọ́n má bínú. Yes, I lost you there. This is authentic. Àbójúlógún padà tara rẹ̀ lọ́pọ̀ níyó. Ọlọ́run ọba òkè ló ṣe é fọkàn tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán, àbínibí lè dání. Elédùà ọba òkè ló ṣe finú tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán, àbínibí lè dání. Ọbẹ̀ ti sọ, bàbá ẹ̀kọ́, ìyá ẹ̀kọ́. Kí ló ṣe? Ọbẹ̀ ti sọ, ọbẹ̀ ti sọ. Jẹ́ gbọ́ news. Ẹ wo, baby don rest. Yes, so. Mi ti gbọ́. Wọ́n ti gbórí wọlé. Yes, so. Túndé ti sanwó ẹ̀ sí account mi. Bàbá ẹ̀kọ́. Ó ṣẹlẹ̀ báyìí. Ọbẹ̀ ti sọ. Ó ti sọ. Wọ́n adúpẹ́ pé Ọlọ́run ò tilẹ̀kùn mọ́ ọmọdé yìí kó wá fi kọ́kọ́rọ́ pamọ́. Yes, so. At last atúnrí bọ̀bọ̀ yẹn atúnrí jòmú bí ẹyin tútù. Ó ní dandan bàbá ẹ̀kọ́. Ṣebí iṣẹ́ ajé ló gbé wa wá bí. Lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá ń gbé Èkó yá. Ó ti yá. Èkó yá. Ẹ̀yin kọ́pù ẹ máa ní sùúrù ni ṣe mọ̀ pé tí ṣò bá gbó iyán ò ní yá ní jíjẹ ẹ jẹ́ kí mi wọlé ń sìn kí lọ change aṣọ mi kí wá lọ sí bank kí lọ gba owó yẹn jáde nínú account mi. Má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ má jẹ́ má ṣe yẹn wo àwa ti stand by báyìí àti wà pa ìwọ ni kó wọlé kó lọ múra àjọ máa dé báǹkì yẹn ọ̀run náà láti máa pín sí wẹ́wẹ́. Bẹ́ẹ̀ni àtúnjọ ń lọ báǹkì. àjọ ń lọ ó ti ṣẹlẹ̀ ẹ bá ń gbọ́ bílíọ̀nù yẹn padà wọlé Èkó for show kò sí ọgbọ́n ẹ̀ Lagos for action wọ́n gbé ń tàn òkò bàjẹ́ tì wọ́n náà gbé ń tàn ṣàkó ṣàṣà náà ló tún máa padà gbé. ọmọ ìdá Lára bèbí ọmọ Lára. Ó ga kíákíá ni ẹ tẹ̀ ní kẹ́ dúró dè mí rárá. Dúró kẹ́ mọ́ Lára tíyàn bá pẹ́ lórí ní eṣikéṣi ló máa kún ọkà ò gbọ́dọ̀ fún bí tá a bá dé yìí èèwọ̀. Ó ṣe wọ̀ Lára bèbí ìwọ mo fẹ́ bá sọ̀rọ̀ ikú tó ń jẹ̀pà lóko ni kòṣòro ló ń pariwo tèmi náà ṣòro lọ́dún ẹ o tàbá ríru ọjọ́ tó bá tún lérú dí ìbáyìí ṣó ti yẹ gbá èmi láago lọ́wọ́ kan mo ṣe kí ni mo ti ṣe gálà mo ti lé wájú ẹ ṣó ti yẹ èmi wà fún ẹ gbogbo ọjọ́ ni o tàbá wá rí wípé kò ṣe bàbá Èkó ló fẹ́ fún mi gẹ́gẹ́ bí ọkọ gbogbo lẹ́fù tó bá já mi sí mo dúró sẹpẹ́ ni ṣó ti yẹ ẹnìbọ̀ tó bá gbé mi fún èmi ń ṣiṣẹ́ lọ ni torí owó lèmi ń ta sí àbíbò. ọ̀rọ̀ ló sọ yẹn o ọ̀rọ̀ ló sọ yẹn ṣoré mi kò sígbà tó pè mí tí mi náà dẹ̀ lóhùn tó bá dẹ̀ pé o fẹ́ ṣe ní work alone ní ṣọmọ pé ológun dádúró gan lèmi fún ara mi bó bá dẹ̀ pí àmì náà mi máa ṣe ológun dádúró fún ẹ confam ṣó ti yẹ ẹ́ sìn yìí tó bá jẹ́ pé ẹlòmíì ló fẹ́ fún mi àṣìyàwó fine nítorí pé mo lè tún gbádùn bó ti ṣe ìyàwó mi mo tún gbádùn ẹ̀ gan bẹ́ẹ̀ síbẹ̀ rí ológun dádúró ni mí ìwọ náà agbàgbé tá a jọ sọ kóhun máa yẹ. Ohun ò ní yẹ tí mi náà bá ríṣẹ́ máa pè ẹ́. mi náà bá ríṣẹ́ máa pè yín náà. tí mi náà bá ríṣẹ́ kó pè wá. Wo ẹ̀yin baddest couple wàláì mo gbádùn yín orí yín ti wá dàrú orí yín ti pọ̀ ló ti pọ̀ jù mo gbádùn yín lórí díò yìí ẹ má wọrí tí anything bá yọjú màá gbá yín lágbo tẹ́mi kọ́ bá dé kò máa pè yín. àwọn Lára ó dàbọ̀.
Má ṣe yìí ṣe gẹ́ẹ̀tì. Ó ga bó ṣe àrọ̀ gan-an. Ẹ fi ṣọkan. Ó ṣàkó máa lọ. Ó ga. Tí ṣé o bá pè ní ẹnìkan ò pẹ́ṣẹ́, kémi náà wà máa lọ báyìí. Nǹkan tí mo wá ẹni tí ò lè ṣá. Para balẹ̀ ṣùgbọ́n. Stop. Àwọn parents tó ń ṣe ìgbéyàwó lè ní abèrè. Ìyàwó kò sáà nǹkan tó ń ṣe ìyàwó bíbá ẹ lónìí o. Àwọn tó ń gbé nínú apartment ìlà ìṣòro pa. Ìyá àti bàbá Èkó nìyẹn wọ́n jáde lánàá wọ́n dẹ̀ kẹ́rù díẹ̀ dání àtìgbà mi rẹ̀ sì rí wọn in fact kọ́kọ́rọ́ tó fi tilẹ̀kùn wọn nìyẹn lẹ́nu ẹ̀. Uncle ṣé realize nǹkan tẹ́ ẹ̀ ń sọ ṣá mo ní àwọn tó ń gbé nínú apartment yìí I mean Ṣọlá say something. Ìtumọ̀ ẹni ṣe mọ àwọn tó ń gbé mo ní mo mọ̀ wọn pọ́n jáde látara wọn tí ì dé ẹni ṣe mọ̀ nǹkan tí mò ń sọ. Farabalẹ̀ náà uncle ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ọmọ wọn ọmọ lára ń kọ́. Lady pupa yẹn wọ́n jọ lọ ni. Mo gbé. Wọ́n jọ lọ ní àtìgbà mi rẹ̀ tí ì rí wọn. Ṣọlá Ṣọlá what take what easy. Ojú mi lèmi mo ń fẹ́ sọ̀rọ̀ Ṣọlá I'm talking to you today. What? Go where? Jẹ́ ká máa lọ. I'm not going anywhere. Today no today mo ń fẹ́ sọ̀rọ̀ jẹ́ ká máa lọ. Yes. Tunde, take it easy. Ṣé torí pé obìnrin jí ó tẹ̀ òun ló wá fa gbogbo ohun tó kì í ṣe tẹ́lẹ̀ tó wá ń ṣe nísìn? Or what? Listen, tí obìnrin bá kọ ni obìnrin náà lè yàn fẹ́ o. Má fi ìrònú ṣe ra ẹ léṣe. Tunde, ọtí gbọ́ ẹ but eléyìí tó mú nínú ọtí náà ti tó for now. Wọlé kò tiẹ̀ lọ shower jẹ́ kí brain ẹ kó settle bóyá tó bá wẹ̀ tó da omi tútù sórí ọpọlọ àwálé fún gbàdé okay. Daddy kò ń ṣe wípé nítorí pé ọmọlára sá lọ́jọ́ wedding ló ń jẹ́ kí n máa ronú. Kí ló wá ṣe é? Ọmọlára gbá mi ó fà mí lórí ó tún fọ̀dà kún. And that is obìnrin for you. Bílé ayé ọkùnrin àti obìnrin ṣe rí náà nìyí. Nígbà míì a ṣe sàpá ìgbà míì a ṣe ṣẹṣẹ ẹni tọ́wọ́ ẹ̀ bá tó kò mú wálẹ̀ òun lọ̀rọ̀ ọkùnrin àti obìnrin. Daddy, you wanna know the funny thing? I don't. 20 million that kó fún mi. Ọmọlára ni mo kó fún.
ó ti yá ń lọ nìyẹn. Yes, mom. Ó dẹ̀ ní sùúrù ọmọ yẹn ti fẹ́ ṣe oúnjẹ tán kù díẹ̀ kó oúnjẹ ready. At least kó jẹun kó fún oúnjẹ díẹ̀ sínú kó tó dípò travel. Mommy, don't worry yourself. I'm okay. I'm not hungry. It's all right. Ọkọ mi, kó make sure pé lílọ tó ń lọ yìí kó farabalẹ̀ kó tọ́jú ara ẹ̀ o. Kó má sọ pé nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ wá bẹ̀rẹ̀ sí misbehave. Èmi ò ní fẹ́ yẹn fún ẹ. Kó rántí ọmọ ẹni tó ń ṣe. Ibikíbi tó bá wà kó máa rántí ilé. Don't get yourself into any trouble, okay? To that body, as I'm Mutilo. Tell him I'm gone. It's all right, my dear. I love you, Mom. Love you. Yeah. Love you. Take care, huh? gala rẹ o ìwọ tó ṣeré lọ sọ́dọ̀ rẹ tó ronú àti padà wálé bọ̀rọ̀ ṣé ìwọ ló máa ronú àti lọ sí US padà báyìí abó padà lọ Chicago mọ́ ni ìwọ ta fẹ́ rán sí MDD Àwẹ̀rò Daddy mi ò tí decide gbà tí mo máa padà because leave of absence ni mo gba bíṣẹ́ so anytime tó bá wù mí ni mo lè padà. I know èmi náà mọ̀ mi ò lé ẹ nílùú bàbá ẹ̀ mi náà mọ̀ pé there is no place like home àjò òdùn títí kó dàbí ilé
ohun tí mo kàn ṣáfẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ tí mo fẹ́ sọ fún mi ni wípé dáàdì o mo ń padà lọ o dáàdì o mi ò lọ mọ́ o mo ti dúró sí Naija so màá lè mọ bí n ṣe máa arrange pọ̀ láwọn àbúrò ẹ̀ tó wà lọ́hùn bóyá kí n máa kọ́ àwọn náà bọ̀ nílé àbí nígbà tó bá sí lọ́hùn kò sẹ́ni tó máa tọ́jú wọn mọ́. Daddy mi ò tí decide bóyá máa padà or not but not to worry ẹ má worry tí n bá dé padà sílé a máa discuss it we'll talk about it more. Anyway kò sí problem. Well, no. Daddy, let me call you back real quick. I'll call you back. But hello, hello. Omolara, wait. Stop. Wait, let me talk. Let me talk. Would you need? I'm actually warning now. Farabalẹ̀ mọ́tò ń bọ̀. So, turn. No, I know that. Farabalẹ̀. Ó jẹ́ Ọmọlára nìyẹn. God, òní olónìí ni màá gbọ́ owó mi. Kò sẹ́ tó máa bá mi sọ. Just run. Okay, run after me. Sorry. I won't speak more. Sorry. Farabalẹ̀. Ọmọlára nìyẹn màá dẹ́ gbowó mi lónìí lọ́wọ́ ẹ̀. Shola, you have to move this car. Ani mo le sáré farabalẹ̀. Discretion ni máa lò. You know what I'm doing? Shola, ṣorí gbogbo ilé tó ń sọ. Kọ̀ọ̀kan mi ò kàn mí. Just speed up. Ẹjọ́ mo bèrè àǹtí Ọmọlára. Ọmọlára. Kò sẹ́ni tó ń jẹ́ Ọmọlára ń bí o. Ọ̀gá mi àti ìyàwó ẹnìkan ló ń gbé bí o. Bí Ọmọlára wà lórúkọ ìyàwó wọn èmi ò mọ̀ o. Bẹ́ẹ̀ni.
Ọmọlára ìbọn tó bẹ́ẹ̀ lọ ṣọ́ọ́dẹ̀ ìjáde báyìí tó dógùn lára tókùn sálẹ̀ tó sálẹ̀. orí ẹ̀ burú ni ta ló bá sọ̀rọ̀. ta ni wọ́n ni. sọ̀rọ̀ máa bọ́ tẹ tí máa bọ́ tẹ wọ́n máa ka tínkù ní sísá ni. kúrò lọ́nà kí ló ṣe náà ó lè yára ẹ̀ brain kí ni problem ní kò farabalẹ̀ ó mọ̀ pé tí a máa fọdún ṣe kọ́tà ṣe ni ẹni tó dáyọ̀ láyọ̀ nù ó lè dáyọ̀ lóògùn nù take your time. Kí ni problem ẹ̀ náà. Ṣọlá leave me alone. Leave me alone. I'm here to collect my money today. Ọmọlára Ọmọlára. Ta ni wèrè? Ta la síwìn? Ta la já àdìgbòlugi tó wá gbónú compound mi? Sori ìyálà yẹ ẹ ní wèrè. Ìwọ, o sá lọ ńjọ́ wedding. O tún gbé 20 million mi sá lọ. O wá rò pé o lè ṣe gbé. No, sori mo wá bíbá mo wá gbowó mi ni. Mo wá gbowó mi lọ́wọ́ ẹ̀. Ìwọ, Ọmọlára. And so freaking what? Tí bá gbé owó ẹ̀ sá lọ. And so I ask you, ṣé torí ẹ̀ ló ṣe wá ń pariwo ní compound mi? Ṣorí jẹ́ ǹsàn kan fún ẹ̀hún. Kí ajá kó má bínú kòkò torí Ọlọ́run ló ṣe wọ́n ló ń jẹ ara wọn. Let me advise you. Ẹni kò rọra sẹ́ńpẹ́, kò mẹ̀lẹ́ńbẹ̀, kò sẹ́ńtì máa mọ́kàn, kò rọra ṣe kíni, kò ká sára. Torí o, èmi lára, mo ti gbá ẹ gbé, and there's nothing you can do about it. So I will advise you, take your sorry self out of my house this very minute, okay? Mẹ́tànlẹ́ wọ́n kéré láti gbowó lọ́wọ́ mi kí n má gbà padà. Ìwọ tó níran, tó nẹ̀bí, tó ní anybody tó máa jà fún ẹ. Kí ni free men on? Ọmọlára jẹ́ wá sọ fún ẹ o. Sori, bí òkun bá pàdé odò wẹ́wẹ́, omi aró mi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ ni. I'm here to collect my money without leaving a dime. Oh, what a love. Sorry, ọ̀rẹ́ dàbí ẹni tí ejò gẹ́jẹ tó ṣì ń sọ òyìnbó. Orú yìí ló ti pọ̀ lára ẹ̀. Jẹ́ n sọ nǹkan fún ẹ. You better just go home, ṣùgbọ́n because mugun mi ló jẹ́ náà mo dẹ̀ rí ẹgbàá simple. So go home torí wípé ọmọ ará ò kí ń wòran òkìtì. Yeah. Hey, Mr. Lizard, kí ló ṣe? Ṣé nítorí 20 million naira ló ṣe ń pariwo nínú compound mi? No, feel like. Come. Ìwọ. Orí ẹ ó ti burú. Ibi tó rí ẹ burú dé, ọ̀ṣẹ́ 10,000 ló lè fọ́ mọ́. Ṣé irun ẹ ṣó rí 20 million rí ni? Dá mi lóhùn. Àbí wọ́n lè kó 10,000 jáde nínú àpò ẹ ni. Wo? Ránjú ẹ báyìí. Rán dáadáa báyìí kó wá fi wò mí láti òkè dísàlẹ̀. Ẹni tó bá mọ bá òkè ń fọba ṣeré. Fine boy. Look at me. Fine boy. Just look at me. Fine boy. Èmi mo ti ń lo kájọ tó bad. Kí ni wọ́n bá bá ẹ tó máa lo aago. Ọmọ ẹrù. Àwọn ọ̀tẹlẹ̀ mi wọ́n ṣe rọ́ọ̀lù káwọn fámìlì ẹ tó máa wọ bàtà. Ṣùgbọ́n sincere advice, yeah? By this time tomorrow, come here and you take your money cash. With interest, baby. That's it. With interest. Please. Leave. Now get out of my house. Mr. Foolish Man, get out of my house! Sorry, you want to go back baby kúrò? Ṣọlá, I'll tell you today that I'm a real Chicago boy. Èmi? Má sọ fún ẹ pé Dùmọ̀tà lèmi ti wá. Kò fẹ́ ni lójú, màá ti fata sẹ́nu. Èyí tani kò dín ní lọ́wọ́ mú, màá ti fẹ̀gùn sọ́wọ́. Àbàtàwátà kébé, bẹ́ẹ̀ ni pé kò bójú tó. Ẹja rántí pé ẹni àfẹ̀yìntì lè padà dání lọ́la mú wáyé. Kò sóhun tá a mú lọ o. Kí la wá fẹ́ ṣe báyìí? Nǹkan tó yẹ kó fi síwájú, òun ló fi ń gbẹ̀yìn. But Túndé, I warned you. Mo sọ fún ẹ mo ní kó ní sùúrù kó farabalẹ̀. Ṣé o rí nsìn? Ṣé o ti rí nǹkan tó dálẹ̀? Nǹkan tí ò bá gba gìrìgìrì, sùúrù ló gbà. Ọ̀rọ̀ rí bó ṣe ń sọ yẹn náà. Ẹ tó bá tákìtì lórí àjà ló máa mọ bó ṣe ń ṣe ẹni tó já sí kànga. Tó bá jẹ́ òun náà ni wàá ṣe ju báyìí lọ.
You do more than this. Láíláí dá padà. Èmi ò lè ṣerú ẹ̀. Wọ́n bú ẹ wọ́n nínú ẹ̀bù. Ó wá torí òun bọ́ aṣọ sílẹ̀. Ṣé wọ́n sọ fún ẹ pé ó lè jà ni? Sọ̀rọ̀ náà. Ó lè dá mi lóhùn. Okay, sorry. Mo realize pé mo ti jẹ̀bi. But where do we go from here? Kí la fẹ́ ṣe? What's next? Shola. Hey, please, Mr. Man. Hey, what you lock in here already now? What you lock here? We were just here a few hours ago. But at the debut, I want to get man go. Shola say something now. Officer, I want to be by. Everybody was around. The security man at our own Benube. All right. And nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé a jẹ́ pé wọ́n ti sálọ nìyẹn. But hello, please, ẹ jẹ́ ká ní sùúrù. Màá ní kí àwọn boys mi kí wọ́n wà around. Then whenever tí wọ́n bá ti rí wọn, wọ́n send the last station. Oh. By then, I might enforce àwọn more boys wa. Then we'll make an arrest of them. Ọ̀gá ọlọ́pàá, káyà tètè rí wọn mú ni o. Àkárí wọn mú ni. 20 million answer now. Hello. Kárí wọn ni o. Hello. Lè handle kíní ìfúnra yín. Nǹkan tó lè, the best thing ni pé kí wọ́n dó sí tòsí. Whenever we see them, we make an arrest, then we go straight to anywhere we want to go. So, mo pín kata lè ṣe nìyẹn. Officer, thank you so much. Ìyẹn wà okay. Ìyẹn wà okay now. Sorry, mo dey sọ fún ẹ, Shola. Ó rẹ̀ fara balẹ̀, mo ti ń bẹ̀ sí láti lé now. We shouldn't have left the other time. Kò yẹ ká kúrò ń bí báyìí. Ṣọ́ọ̀tì rí sí wọ́n ti sá lọ. Today, mo fẹ́ pé kó jẹ́ ká ní sùúrù. Tí ká fúnra níbẹ̀ jẹ́ ká ní sùúrù. Sùúrù ló kẹ́ lójú now. Wọ́n ti sá lọ sí. Where are they? All right, let's go. Go where? Let's go back to the station of you and right, make your sir. statement. All right, sir. Oh, yeah, let's go. Come on. Say, let me tell you something. You need to give yourself a break. Oh yeah. Farabalẹ̀, jẹ́ ká lọ. Ó dẹ̀ ní farabalẹ̀. Let's go. 20 million farabalẹ̀. Let's go. Today, let's go. Hello, let's go. I will send more boys, please. Let's go. Mashi Bikini, what's your problem? Good shit, my couple. Jẹ́ ká lọ. Wọ́n ní ọlọ́dún adórí ẹja mú. Àwọn òmùgọ̀ náà máa ń dì nírú. Now, ó fi wàbíwàbí jádà nípa àbò òfìjà nísìn. Bí èèyàn bá fẹ́ bá wèrè jà, ẹni tó bá fẹ́ bá wèrè jà tí ò bá ṣe sùúrù, wèrè máa ń di méjì ní now. Ònà ọ̀rọ̀ ọmọlára, ó ti rush, ó ti lọ bá àwọn guys yẹn, ó ti ṣe oríṣiríṣi tí ò yẹ kó ṣe. Kí ló cost ẹ láti pè mí lórí aago? Call me, phone me. Sọ fún mi wípé yes dad mo rí ọmọlára o. Then máa pe commissioner of police. Ọ̀rẹ́ mi ọlọ́pàá lọ̀rẹ́ mi. Ṣé wọ́n ní dá mi lóhùn ni? Of course wọ́n á dá mi lóhùn. O kàn fagídí ṣe everything. O kàn dá gbogbo ẹ̀rú ṣá. Ṣé wọ́n gọ̀ ni? Wọ́n gọ̀. Now o wá ní o padà débẹ̀. After that tó ti rí wọn tán ti rí ẹ. O wá expect kan dúró díẹ̀. Wọ́n lè dúró náà. Ẹ ṣe láti bá wọn. O lè bá wọn náà. Oh my God. Oh. Ọmọlára. Oh God. Ọmọlára. Ìwọ jẹ́ wọn odù tán. O fa wodu. O gbé àwo odù kó tọ́jú ẹ kó gbé pamọ́. O rò pé Ifá ò ní mú ẹ níjọ́ kan. You are joking. Ọwọ́ Famate. Believe me. Ẹjọ́ ẹ kọ́ ṣá. Ẹjọ́ tiẹ̀. Ọmọlára, onífàyàwọ́ ni ẹ́ o tó ń sá fún níbodè.
Sorry, I'm so sure ó dá mi lójú pé ọwọ́ ìjọba máa tẹ̀ ẹ́. Believe it or not. Mboloda, nidai. Mommy, it's not 11 o'clock. Ilé ò tí ṣú. It's not late, ní 11. Tílẹ̀ bá wa máa ṣó ńkọ́. Ṣé gbogbo rògbòdìyàn tó ń lọ káàkiri ìlú? Everybody ń forí ara ẹ̀ pamọ́ ni. O wá fẹ́ máa rìn òru. Ẹni tó ń rìn lọ́sàn-án gan, ó ń ṣubú. Ábọ̀sibọ̀sí ẹni tó jẹ́ pé òru ló rìn. You better be careful. Nbo lo wa lọ báyìí nsìn. Club kan tó wà ní ibi gate mo fẹ́ dé. I need to drink something, Mom. I need to clear my head. Club. Ṣé kò sí drinks inú ilé tó lè mú ni? Mom, club environment is different from here. It's too quiet in here. I need to get out. Okay. Kò burú. Just be careful. Okay, I will. But Mommy, please, ẹ má sọ fún Daddy. Mi ò ní pẹ́. Okay. Okay. All right.
Ibo lẹ ti ń bọ̀. Irú question wo nìyẹn? Okay, club mo ti ń bọ̀. Driver's license ní dà. Kí ló wà nínú mọ́tò yín? Kò sí ọ̀kan nínú mọ́tò mi. Ilẹ̀ ti ṣú, ẹ jẹ́ kí n máa lọlé. Calm down. What's all this harassment? I said calm down. Ṣé nǹkan tẹ́ bá fẹ́ ni kẹ́ sọ? Ilẹ̀ ti ṣú, let me go. Mr. Man, kí ni wọ́n sọ fún pa àwọn fẹ́? Wọ́n ní ó bọ́lẹ̀. Iyo ló ń jẹ ìdá àbí pépà mo wá kàn bí láàárọ̀ ẹ̀ ni. Ẹ káàárọ̀. Wọn ò ní dúró gbà tán. Chelsea wò bóyá kó bo Man City láyé mi. Ẹ wo màmá, ẹ yẹ fún mi rice ti dodo 40. Ẹran mélòó? Ẹran oríṣiríṣi bíi 5. Ẹ jọ máa ká tá pọ̀ ń bẹ o. Torí májà tá ń ṣe mí. Bọ̀dá, mo rò pé Chelsea fans ní àbí. No wonder ẹ lẹ́nu ẹ máa ń tójọ́ gan ẹ máa ń rojọ́ lù. Ṣẹ́yìn ò sí lẹ́ngbà tí Arsenal lọ bá kà àbí ẹ lọ sí ìdálẹ́ gbà yẹn ni. Ẹ̀gbọ́n ẹ fọ̀rọ̀ lẹ̀. Ẹ lè máa fọ̀rọ̀ lẹ̀. Irọ́ ni o. Túndé lélẹ̀. Ẹ jọ̀ọ́ fún pépà yẹn náà. Ẹ jọ̀ọ́ eré mo bá ń ṣe tẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ tó lọ ẹ má bínú tó Ọlọ́run. Irọ́ ni o. Túndé lélẹ̀. Túndé. Pẹ̀lú handcuff lọ́wọ́ kí ló dé? Ta ló ṣe? Ẹ mọ̀ rí ni. Mo mọ̀ rí. Ilé ti dé kirikiri jẹ wa. Wọ́n ló pààyàn ni. Ilẹ̀ fojú rí yẹn o. Túndé. Handcuff. Ebo Túndé tèmi mo lè pààyàn. Wàhálà dé báyìí. Ẹ má ṣe oúnjẹ mi lè ṣe ń tà yẹn. Ẹ má gbóúnjẹ wọn. Ẹ gbé fún wọn brother yìí torí Ọlọ́run. Ẹ gbé fún wọn. Èmi ti jẹ̀bù nìyẹn. Ọ̀rẹ́, Kánò ni mò ń gbé nsìn. Àmọ́ tó bí ọ̀sẹ̀ mẹ́ta kan tí mo dé sí ìlú Ìbàdàn bí. Kó dẹ̀ máa wo ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo dé sí. Àmọ́ ń bá ní kí n ṣeré jáde lọ́jọ́ kan. Ń bá rí tẹ́nìkan ka pépà, má gba pépà yẹn lọ́wọ́ ẹ̀. Ìgbà tí máa wọnú pépà yẹn báyìí, Túndé ni mo rí. Wọ́n bá ní kó pààyàn. Máa hàn pé Túndé tí mi ò lè pààyàn. Láìláì ọ̀rẹ́ àtìgbà kékeré tí mo mọ̀ dáadáa. A jẹ́ pé wọ́n parọ́ mọ́ ni. Ọ̀rẹ́, àkóbá tán ṣe fún Túndé òun lórí yẹn. Ó ya everybody lẹ́nu. Gbogbo wa kàn wò ní pé kí ló ṣẹlẹ̀. But ó ti délẹ̀ nìyẹn. Solution là wá sí. In fact, ọ̀rọ̀ tó ń sọ yìí, ó ti kọjá bó ṣe rò ó. Ẹjọ́ ti wà ń court. Gbà tó wà ń court ló tún bẹ̀rẹ̀ sí rí inú pépà káàkiri yẹn. So wàhálẹ̀ là ń bá kiri, solution là wá sí. Ṣó fẹ́ gbọ́ tèmi? Má yẹ kí n tán ẹ o. Sórí inú problem tí Túndé wà yìí. Mo ṣetán láti solve problem ẹ̀. O lè yọ kúrò nù ẹ. Are you serious? No, talk to me, bá mi sọ̀rọ̀. Lọ́nà o. Ó ṣe. Ọjọ́ tí mo kúrò ní Kánò, ìgbà tí máa dé sí ìlú Ìbàdàn, alẹ́ mọ́òrù mo fi dé.
boss nìyẹn. Ó sure. Ó dúró ṣé tó bá rẹ́ ni ò dá mọ̀. Kí ló ń sọ yìí? Tí n bá rẹ́ nìyẹn báyìí, mo dá mọ̀ dáadáa. Ó kàn jẹ́ pé ká ní mo tàn títí ọ̀rọ̀ yìí máa já sí nìyí ni. Máa jẹ́ kẹ́ni yẹn kó rí mi lórí ọjọ́ tí mo wí. Ó ṣàdámọ̀. Ó dá mọ̀ dáadáa. Ó ti tán. No, ó ti tán. Mo ní tí n bá rí yàn mo dá mọ̀. Ó ti tán. No, ó ti tán. I'm the happiest man today. Inú mi dùn ṣe ń bá ẹ sọ̀rọ̀ ẹ̀. Ó mọ̀ tá a máa ṣe ń sìn. Èmi á gbé ẹ lọ́lé ń sìn. A lọ sọ́dọ̀ dádì àti mọ́mì Túndé. I explain everything fún wọn. So àwọn á lè pe lọ́ọ̀yà wọn, wà á lè ṣàlàyé fún lọ́ọ̀yà bí gbogbo ẹ̀ ṣe rí. Kò yẹ. Kò sí wàhálà. Àmọ́ wọ̀gọ̀ fún ara ẹ̀ ń sìn, ó máa ṣoore kan fún mi o. Torí a máa fojú wò pé mo lọ sí Amẹ́ríkà mo dé. Irọ́ ni o, kò sí nǹkan kan. Mo ìwà mi ìrún Amẹ́ríkà mọ́. Mo ń rún Kánò, mo ń rún Ìbàdàn, mo tún rún Abẹ́òkúta. Wo? Ó máa gbé mi lọ jẹun. Ọ̀rẹ́, oúnjẹ nìkan kọ́, a máa jẹun, a mú ẹni tí ta fẹ́ mu. Ẹni ọjọ́ ayọ̀ ni fún mi, cause mo mọ̀ pé solution ti dé already. Oúnjẹ nìkan ni mi mọ̀ tí àwọn èèyàn mọ̀ gan-an pé mi kì í mọ̀ tí. Ẹni tó bá máa mú mi, ẹni sọ, já lọ jẹun. Mi mọ̀ tí, bọ̀ ìtọ́ ń pè ní yahoo yẹn, ògógóró gidi yẹn. Wàá mu Hotmail àti Facebook pẹ̀lú ẹ̀. Ọ̀gá o. Já lọ. Olúwa mi, ọ̀rọ̀ ẹ ti fojú hàn. Ẹ má jẹ́ ká sàpò di ẹjọ́ yìí lójú. Ìwádìí fi yé wa pé ọ̀gbẹ́ni Akíntúndé ló ṣekú pa omidan Ọmọlára Àlùkò lórí ọ̀rọ̀ àfẹ́ra ẹni àti tí owó tí ó dà wọ́pọ̀. Irọ́ ńlá tó jìnnà sí òótọ́ gbà ní Akíntúndé pa wọn ò mọ bí òkú ṣe dènà ọkàn lọ́gànjọ́ òru. Tó bá jẹ́ pé lóòótọ́ ni kò ní bá àwọn agbófinró ṣe agídí nígbà tí wọ́n sọ pé kó bọ́lẹ̀ kó ṣí bùtù ọkọ rẹ̀. Nítorí náà Olúwa mi, mo rọ ilé ẹjọ́ yìí láti dá ẹjọ́ yìí gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ nítorí kí ẹlẹ́ṣẹ̀ mi má lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Thank you Olúwa mi. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́, kí ló ní láti sọ? Ẹ ṣé Olúwa mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ, àmọ́ mo fẹ́ rọ ilé ẹjọ́ yìí láti gbà mí láyè kí n pe ẹlẹ́rìí kan tí mo mọ̀ pé ó lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀. You are free to do so. Ẹ ṣé Olúwa mi. Ọ̀gbẹ́ni Olújídé Babaládé, ẹ máa bọ̀ wájú. Báwo lè jẹ́ nìyẹn? Ó Fẹ́mi, ó wà òkè olúwa ṣe wà. Bọ̀ tí kò wá bẹ́ẹ̀ ni wípé tó bá mọ ìyá wà sí àti jókòó nínú flight. Mo jókòó ìdí ta ní ó ti yá tó stage kan gan ní ìdè mo lọ mo ń bọ̀ bẹ́ẹ̀ níbi kàti dá Amẹ́ríkà. Àkọ́kọ́ ní stopover ní Amsterdam. Ibi tí mo ń bọ̀ kọ́ lélẹ̀ Amẹ́ríkà ni mo dágbére ńlẹ̀ but olúwa ṣe ọ̀gbìn mo dé láyà àlàáfíà. Order BlackBerry tí mo ní kó order yìí. Oh yeah, but to make arrangement and shipping him I did within 3 to 5 days, so only on a per day, so like yesterday mo ti ń ṣe, so 2 more days left. Okay, so Jídé phone ẹ máa dé nìyẹn and you be good to go. Phone ẹ la máa order yẹn. Mo wọlé lọ tèmi. So no problem. Ẹ ṣé wọn fẹ́ àbí báwo àjọ máa jẹ. Ẹ̀rọ ẹ̀ náà ní kẹ̀kọ́. Àtijọ́ jẹun ti fẹ́ mi. Okay, yeah. All right. Ó ṣe é jàre níkẹ́. Ó ṣe gan. Ọ̀gbẹ́ni Jídé Babaládé, ṣé Kristẹni ni ẹni àbí Mùsùlùmí àbí sàbàláyé? Mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń ṣe, àmọ́ ìsìtọ́ ọmọ mi mọ́ jùlọ ní ìgbàgbọ́. Àwọn tẹ̀lé mi bá wí pé èmi lágbájá ọmọ lágbájá. Èmi Olújídé Babaládé. Mo ṣèlérí nílé ẹjọ́ yìí pé. Mo ṣèlérí nílé ẹjọ́ yìí. Gbogbo tí máa sọ lẹ́jọ́ òdodo ló máa jẹ́, kò ní sí irọ́ ńbẹ̀. Gbogbo tí máa sọ lẹ́jọ́ yìí lónìí òtítọ́ ló máa jẹ́. Kí Kọ́lọ́run kó lọ́ mi lọ́wọ́. Kọ́lọ́run kó gbẹnu mi sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni Olújídé Babaládé, mo fẹ́ kí ẹ sọ fún ilé ẹjọ́ yìí nǹkan pàtó tí ẹ mọ̀ nípa ikú omidan Ọmọlára Àlùkò. Ẹ ṣé Olúwa mi, ní ọjọ́ 3 oṣù kẹfà ọdún tí a wà nú ẹ̀ yìí, mo ń bọ̀ láti Kánò. Nígbà tí màá dé sí ìlú Ìbàdàn, ilẹ̀ ti ṣú. Ọkọ̀ já mi sílẹ̀ ní dédé bí aago 12 ààbọ̀ alẹ́, ìyẹn ní ọjọ́. Mo dẹ̀ ṣe ń lọ sí Ìdí Àpẹ́. Àmọ́ mo wọ̀ tún wò sí, mi ìrọ́kàn gbé mi.
bí aláàánú kan ṣe dé nìyẹn ló bá gbé mi dé ìdí àpẹ géètì dẹ̀ níbi tí mo ti ń lọ báyàn a dẹ̀ mọ̀ wípé géètì sí ìdí àpẹ kò jẹun tí wọ́n lè fẹsẹ̀ rìn rárá olúwa mi mo wá bẹ̀ sí fẹsẹ̀ rìn lọ ibi tí mo ti ń pa kọ́lọ́kọ́lọ́ sọ́tún láti máa gba kọ̀rọ̀ kó ba lè yá mi n bá gbójú sọ̀kan ni mo rí ọ̀gbẹ́ni Túndé òun àtàrábìnrin kan tọ́jọ́ ń pa olera wọn lórí àyà mi kọ́kọ́ já ká tó wí ká tó fọ̀ Túndé ti gbégbàdú fún arábìnrin yẹn màámi níbi tí mo wà ara jẹ ta mí ọ̀tọ̀lẹ́ńtọ́ gbá létí èmi létí mi ń já yóò ya wọ́n pé irú kí ni gbogbo eléyìí màámi tí ẹ bá wà níbẹ̀ ara bí a máa ta yín èmi gan tí mi tí ìbímọ rí màámi ara jẹ ta mí ẹ wo ń bára dákẹ́ jẹ́jẹ́ síbi tí mo wà mo ṣe fẹ́ pé mi ì rí nǹkan kan ó bẹ̀ sí lu obìnrin màámi ó ti lu obìnrin yìí jù ibi tó lù dé ibi tó ti lù lọ́wọ́ kò mọ̀ pé ẹ̀mí máa bọ́ lára arábìnrin yẹn ó lùpa finally ni màmí ẹ mọ kí ọdún ìrọ̀pá kí ọ̀fun mo dákú ṣeré ní mo pé ó lùpa yanyan ṣẹlẹ̀ wọ̀n pé bó ṣe lùpa tán báyìí màmí ó wọ̀ tún wò sí kò ríyàn ló bá gbé ó gbé lọ sẹ́yìn bùtù ẹ̀ ló pa bùtù dé mọ́ ó wá wọ̀ tún wò sí ó rò bẹ́ẹ̀ ní bòdì òrí òun kò dẹ̀ mọ̀ wípé ọ̀tá fàṣókè yídó borí bó ba yé òrí ọba òkè wù màmí èmi wà lọ́bọ̀ òkè rán láti máa ṣọ èmi dẹ̀rẹ̀ orí adé mi ní bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé orí adé òkè fojú rókù ń bá sásẹ́gbẹ̀ kan tó fi gbé lọ olùpọ̀ olúwa ní olùpá yanyan ni. ṣé bẹ́ẹ̀ lórí irọ́ ohun tó sọ fún mi náà kọ́ nìyẹn. ọ̀tọ̀ ni ohun tó sọ fún mi. káàdì máa wò tún nínú kì í ṣọmọ bẹ́ẹ̀ sábàbí ni ọlọ́wà fífi sábàbí dúdú bá wa jà ó kàn olùpa ni kò mọ́ mọ́ o but olúwa mi ń bá rò yín pé kẹ́ ẹ dájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ torí pé kò mọ́ mọ́ bò ó lólùpa. ẹ gbà mí kí ló dé kí ló ń ṣẹlẹ̀. èdè ni o. táwọn sọ pé ní ìṣe ni èdè òṣèlú olúwa mi o nǹkan tí mo rí ni mò ń sọ kí n lọ ẹ̀dá ọmọlàkejì ẹ̀ kó lù pa. olúwa mi mo fẹ́ rọ ilé ẹjọ́ ẹ̀ kí wọ́n gbà wá láyè láti sún ìgbẹ́jọ́ ìsíwájú díẹ̀ sí fún ìtẹ̀síwájú ìwádìí kan àbí méjì. ẹ máa gbọ́ màmí kékeré kó tún ṣẹjọ́ síwájú ẹ wo màmí àgbà ẹ má dáhùn o torí pé àsùntẹ́wọ́ máa sún sí o lè má lọ láyè kí ti padà sí Kánò torí pé arìnrìn àjò ni mí. ẹ kó dájọ́ báyìí pé mo tó rùn lẹ̀ tán èèyàn pààyàn ẹni kó tó ṣe síwájú tẹ pápẹ́ èèyàn bíi tí iná pa kí lè máa ṣe. mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún tí a wà nínú ẹ̀ yìí. Thank you, my lord. As your lordship pleases. I rise. Court. Ọ̀rẹ́ ò ṣe finú tán abínibí lè dání Elédùà ọba òkè ló ṣe finú tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán abínibí lè dání Elédùà ọba òkè ló ṣe finú tán. Ẹni ta ni kò fẹ́ ni lójú màá ti fa ta sẹ́nu èyí ta ni kò dín ní lọ́wọ́. Kí ló tó wá sápadà ń sìn mo kò fọ́ nìyà. a sọ fún fine ọ̀rẹ́ mi ni tí máa sọ fún Túndé ń sìn mí ìmọ̀ kọ́ta máa bá lẹ́nu ẹ̀ bí ó máa sọ pé ká go ahead àbí ó máa sọ pé rọ́ but a láti ní sùúrù ṣùgbọ́n kankan Nikki just believe me that I love you so much I love you then nítorí o mọ bó ṣe tóbi tó lọ́wọ́ mi bí obìnrin ṣe pọ̀ tó l'Amẹ́ríkà ẹ̀ lẹ́ni ìwọ nìkan ni master key mi ń sìn ọwọ́ ẹ̀ ló wà ìwọ ló open door mi bó ṣe wọ̀n ẹ̀ ń sìn. I understand. I'm just saying, what's assuming all this sneaking around? It's not fun anymore.
Okay, I'm not a young girl. I'm too grown to be sneaking around like that. Mona sang pe only respect for it, but seriously, what is me? I'm tired of it. But we can do it your way. Okay. Okay. Oh my God. Motibo. You can't knock. I'm so sorry. No problem. Just relax. I'm coming, eh? Relax. No, don't worry. I'm coming. Ẹni tani kò fẹ́ ni lójú má ti fàtà sẹ́nu èyí tani kò dín ní lọ́wọ́. Kọ̀mọ̀tún ṣe gbé fún ṣe kí ni mo rí ìlú ṣe ní ṣe. Ọwọ́ àbí ṣe. Fẹ́mi. Mo ti wọ ẹni rúùmù ẹ̀ mi ò rẹ̀ but mo ń try láti pè é lẹ́ẹ̀kan o kàn déédéé work out kò máa ṣe rò. Uncle Jide, nǹkan tí mo rí nínú bẹ́ẹ̀ kò dùn mọ́ mi. Fẹ́mi, mo mọ̀ pé kò lè dùn mọ́ ẹnu but tí ó kàn wá bẹ́ẹ̀ ni wípé sórí bí ní kẹ̀ṣẹ̀ wáyé ó dàbí ẹyin lọ́wọ́ mi ni sórí ẹyin tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ yìí wọ́n ṣe ń ṣíṣe wò ìkọ́ tí ẹyin ṣíṣe bá jábọ́ ìyẹn máa bò wá jẹ ó dàbí ẹyin tútù ni. Mo like Níkẹ́ náà dẹ̀ like mi. Àti sọ fún Túndé ló ń bà mí lẹ́rù because tí máa sọ fún mi mọ̀ bó ṣe máa fi bí ó máa dùn mọ́nú ni bí a kò ní dùn mọ́nú nǹkan tó ṣe bọ́dà mi láti sọ fún nìyẹn. Mo rí pé bẹ́ẹ̀ ṣe ṣàlàyé mo rí pé láì sísítà mi lọ́dọ̀ but ó ní èmi lè take it likely but mi mọ̀ bí Uncle Túndé ṣe máa take it ẹ̀ ní láti sọ fún wọn ẹ máa ní láti sọ fún wọn but mi lè take it. Ok, ṣó mọ̀ nǹkan ní sọ̀rọ̀ ṣó mọ̀ nǹkan ìwọ kan ṣe ẹ̀kan fún mi ẹ̀ẹ́dì tó máa ṣe fún mi ní wípé má jẹ́ kí Túndé mọ̀ for now borí anything èmi á try láti lè adjust ara mi bóyá mo ṣe máa ń bá ní kẹ̀ṣe nínú ilé mi ní máa bá ṣe bẹ́ẹ̀ mọ́ màá dẹ̀ mú mi máa sọ fún Túndé. ìyẹn máa lè díẹ̀ but máa try but torí ó jẹ́ ẹran kìí but ẹ máa ní láti sọ fún wọn máa ní sùúrù díẹ̀ but kò sí mo ṣe fẹ́ ṣe ẹ ṣì máa ní láti sọ fún wọn ṣáà ni either way. àti pé mo ṣe wọlé lọ́sìn màá sọ fún Níkẹ́ pé kókó ní room mi pé màá rí later. ìyẹn máa better but still mo ṣe fẹ́ kí n sọ fún wọn because tó bá find out àwọn kémi gan mọ̀ pé mi ìdíwá sọ fáwọn another thing yẹn but mo máa prefer kẹ́yìn sọ fún wọn máa ní sùúrù díẹ̀ pẹ̀lú yín but ó máa pay mi tó bá sọ fún wọn máa pay mi. Fine, mo promise pé mo ṣe wọlé lọ́sìn màá sọ fún kókó ní room mi pé màá rí later. òyìn wà ọkàn gbà yẹn but ẹ máa rántí pé máa sọ fún wọn máa ní sùúrù díẹ̀ níbo ẹ máa sọ fún wọn. máa sọ fún yes wa okay. ẹ̀gún sọ́wọ́ àbàtàwátà kébé bẹ́ẹ̀ ni pé kò bójú tó ẹja rántí pé ẹni àfẹ̀yìntì lè padà dání lọ́la mú wá. kí ló dé tó parí irọ́ bàǹtàbàǹtà máa olóore ẹ ó mọ̀ pé ẹni tó bá fi ibi sú olóore ibi òkè máa ń kú lákàtà ẹ ìwọ tó sọ fún mi pé láti kékeré ìwọ pẹ̀lú bọ̀bọ̀ ẹ̀ ti wà ó dẹ̀ ti ṣe àwọn oore mọ́ni gbàgbé kan fún ẹ kí wá ló dé tí ìlú Ọ̀fà tó fẹ́ fa ọlọ́fà lẹ́sẹ̀ kí ló lè ló tó bẹ́ẹ̀ tí ọmọ tán bí nílùú fẹ́fẹ́ fi ogun já Ifẹ̀. ẹ ṣe lọ sá àgbáyé àdálẹ̀ ẹ ní dàgbà tó gbó tán tí gbogbo ẹ̀ wá fi ń ṣe yẹ̀yẹ́ lọ dádì lóòótọ́ olóore mi ní Túndé àmọ́ iṣẹ́ èṣù ni jẹ́jẹ́ lè ṣojókòó báyìí tí mo lọ fọwọ́ tọ́ kó tó di pé bẹ́ẹ̀ mi iṣẹ́ kí n tó kúrò Nàìjíríà lọ sí Amẹ́ríkà Túndé ló ṣe wàhálà bí mo ṣe lọ mo tún dé Amẹ́ríkà náà tán ó sáré sọ́tún ó sáré sósì kó tó di pé mo rí iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ sí. Kí ló ṣe láyé? Wọ́n sì kìkẹ́. Wọ́n sì. Ìjọ ọ̀nà ti bẹ̀rẹ̀ yẹn. Ó pọ̀ kan.
Báwo wà lára wọn sí? Wọn ò wọ́n kì rárá. Bọ̀ mi ìlera owó yẹn fún ilé ìgbòdè ìjọ́la. Láyé tó bí next week sá. Ẹ ṣáà bá fọkàn wọn balẹ̀ pé màá sẹ́ndì owó ṣe gbọ́. Ẹ bá fọkàn wọn balẹ̀ pé màá sẹ́ndì owó. Màá sẹ́ndì lágbọ́rọ̀ náà. Bẹ́ẹ̀ màá sẹ́ndì ẹ̀. Kí ni sábọ̀d tó wò kẹ́? Thank you. Kí ni sábọ̀d yẹn kí ló sọ? Phone not allowed. Phone not allowed. Ṣé wọ́n sọ pé phone put to silence? Not allowed rárá. Ṣé bẹ̀rẹ̀ kí fóònù yẹn kó wà switch off? Wà á pàǹsì. Kí ló dé torí sí? Wọ́n gba abọ́ mi lẹ̀lẹ̀ torí ọlọ́run. Fún ọmọdé ẹ̀ kó fọ gbogbo abọ́ mi. Gbogbo ọkọ̀ ṣẹ́ tó ṣe. Níta sí wọn lè ṣe kọ́kọ́ lórí ìsì ẹ. Ojú sí mi sí, ó bá nǹkan fẹ́rẹ́ sọ̀rọ̀, ó bá káká sọ̀rọ̀, ó bá ogun ọ̀sọ̀rọ̀. Nàìjíríà náà ti pè mí náà. Bọ́ọ̀lù sọ̀rọ̀ kò ní kò ní ẹ̀dùn Nàìjà because switch off yẹ kó sọ fún ọ náà. Kí ló kàn pẹ̀lú yẹn? Kí ló kàn pẹ̀lú kọ́sí ẹ̀ tí ó yà? Wọ́n sì lè rí náà fúnra. Kí ló kàn pẹ̀lú kọ́sí ẹ̀ tí ó ara ẹ̀ wò yá? Ṣé kọ́sí ẹ̀ náà lè yà kó sọ́ọ́ ló máa fún wọn ní? Túndé, jọ torí tọ́ lọ́hùn, jọ kó gbọ́ tèmi. Nǹkan tó yẹ kí n wẹ́ wá ni wípé wọ́n pè mí láti Nàìjà, wọ́n ń dá tèmi sick gan. Wọ́n dẹ̀ ni mo ṣe sick yẹn. Ibi ṣe ló ń ṣe prayer fún wọn kó má lọ kú. Wọ́n wá sọ fún mi pé kí n send 200,000 sọ́wọ́n tó jẹ́ $2,000 tọ̀dọ̀ wá bí. Èmi tẹ̀lé mi ní ju $300 lọ. Gbà mí ṣàánú mi. Mo ti sá sọ́tún, mo ti sá sósì. Ìrẹ́ ni ìyá mi lówó. Ìtura mo ṣe ní kí n wẹ́ wá ìṣàánú mi. Tá bá ń jàbí kakú gan. Jọ máa kí pàdé mi kú báyìí. So, kí ló fẹ́ kí n ṣe gan-an? What do you want me to do for you? Túndé, ó gbọ́ tèmi. Mo ní kó yá mi lówó yẹn ni. Kí n yẹ lówó Jídé. Okay. Sori Jídé láìbì kò lè bí a ṣe ń tẹ̀kẹ̀. In fact, èmi ò kí ń ṣe tí ó burú. I'm a nice guy. Ó lè mọ ibi tá a ti ń bá friendship wà bọ̀ láti kékeré. Sori mo ṣetán tó máa yẹ ní owó yẹn. Ó ṣe alágbára lọ́wọ́ bá wọn ní fọ́kù wọn náà ránṣẹ́ sílé. Gbogbo tó bá ń dáwọ́lé l'Amẹ́ríkà yìí a máa yọ sí rere. Ọlọ́wọ́ á dẹ̀ máa kọ̀ntínú láti máa ràn ẹ́ lọ́wọ́ àti láti máa ṣeré ńlá fún ẹ. But there is one condition tí mo máa fún ẹ. Àti pé kọ́ńtà tó fẹ́ gbé mi ó ti yé mi pé máa san lówó èlé padà. Iye interest tó bá fi lé lórí máa san. Ṣé mo ṣetán tí mo máa yẹ ní owó yìí tí o bá promise mi wípé wàá fi àbúrò mi sílẹ̀. Má bínú, mi gbọ́ ọ̀kan tó sọ. Mo ní mo máa yẹ lówó yẹn tí o bá promise láti fi àbúrò mi sílẹ̀. Ó mì pé kì í fi níkẹ́ sílẹ̀. Kò lè possible. Torí pé níkẹ́ tó wọ ẹ̀, ayọ̀ mi ni, ìbùkún mi ni, ìdùnnú mi ni, àánú mi ni. Àwọn olè fẹ́ ti ṣe àti pé ẹyin ojú mi ni tí o gbọ́dọ̀ fọ́. I love her so much. Tí wọn náà dẹ́ mọ̀. Ìwọ love níkẹ́. Yeah. You. Ṣé ìwọ mọ anything pa love ni? Ó wá sọ mí di oníkanra. Mi ò ń ṣe tó níkà náà. Àbójúgbà gbogbo òṣì tó ṣe Nàìjíríà. Jẹ́ irun ẹlẹ́tí gbogbo òṣì tó ń ṣe Nàìjíríà. Gbogbo àwọn ọmọ tó ń fún lóyún, ẹyọkan ìkejì kẹta ìkẹrin tó fún wọn lóyún tó bá yé wọn jẹ́. Ó wá dé Amẹ́ríkà sìn. Ó wá feel comfortable. Ó wá sọ pé àbúrò tèmi ló kù. Ó wá fẹ́ bà láìbẹ̀ jẹ́. Mo sorry, ìyẹn ò ṣeé ṣe. Nísòro Túndé, ìgbà tó ń sọ yẹn, ìgbà ìmọ̀ ni. Ìgbà ìmọ̀. Ìgbà ìmọ̀. Bọ̀ mo dé sí Amẹ́ríkà tó tó. Mo rí ẹni tó dùn mí nínú. Ẹni tó kàn mí fẹ́. Ẹni tó kàn mí yàn láàyò. Ó ní níkẹ́. Lọ́pọ̀, Jídé, ó disappoint mi gan ṣá. Lórí kò ṣe nǹkan tí mo rò pé máa bá lẹ́nu ẹni mo bá lẹ́nu ẹ̀. O sọ pé dáàdi ẹ sick. Mo lè sọ pé mo ṣe tọ́tún máa yẹ lọ́wọ́ kó fi àbúrò tèmi sílẹ̀. Ó máa sọ pé àbúrò tèmi lè wà mú dání. Níkẹ́ wá jẹ́ di orí obìnrin ìta ni. Ṣọ́ra àwọn pẹ́rẹ́ǹtì mi, wọ́n fi mí síbẹ̀ kí n watch àwọn àbúrò mi ni. Ok, mi ò wá lè la ojú mi sílẹ̀ kó wá bá ti Níkẹ́ jẹ́ bó ṣe bá àwọn ti Nàìjíríà jẹ́. So, nǹkan tó fi yé mi sí ni pé tí bá máa gbowó yẹn kí n fi Níkẹ́ sílẹ̀.
bàbá tó ṣọlọ́kọ̀ mi wá sáyé pé kí n lè wá ṣoríire kí n lè jẹ́ níyàn wá wà ní gbogbo láìsàn tí mi lè bẹ náà fún kò kú báyìí torí pé kò tí jẹ wọn mọ́ tí mo dẹ̀ ṣe péyà mi kó lè jẹ wọn mọ́ mo wá délé ayé mo bá níkẹ́. Túndé mo ti gbọ́ ọkọ̀ tó sàn Túndé máa ṣe fẹ́nu ẹ̀. Oh, better. I'll be right back. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́. Daddy. Alamago. Àṣé àlá ni mò ń lá pé dáàdì mi wá kí mi ní US. Ọlọ́run ṣàánú fún mi o. Ipòkípò tí dáàdì mi bá wà báyìí, Ọlọ́run bá ṣàánú fún wọn, bá fún wọn lálàáfíà o. Láti ilé wa. Olórí ẹbí ló tún pè mí. Wọ́n fẹ́ béèrè owó tó kù lọ́wọ́ mi. Èmi mà ní ó lẹ̀ ń sìn yìí. Nígbà mo ṣe wà yín sìn bí wọ́n bá sọ mí ìdòwò five. Hello? Hello sir. Era sir. No, kò sí nǹkan tó ṣe mí sir. Mo ṣe ń jínsìn ni sir. Bẹ́ẹ̀. Ẹ fẹ́ sọ nǹkan fún mi. Ṣé kò sí sir? Kí lẹ wí? Dáàdì mi ti kú. Dáàdì mi ti kú. Yé ti ní bá mi. Hello sir, hello. Ti ní bá mi. Bàbá ẹ̀ kú àgbà. Kí ló tó kú báyìí? Ṣé yẹ kó kú sí i ni? Ọlọ́. Bàbá ẹ̀ ti kú. Ta ni mo fẹ́ rò tèmi fún báyìí? Ta ni mo fẹ́ rò tèmi fún báyìí? Ta ni mo fẹ́ fọ̀rọ̀ mi lọ? Pẹ̀lú gbogbo owó tí a ti ná. Bàbá ẹ̀ papọ̀ padà kú náà. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o. Girl, I no believe say you go fall my hand. Ìfẹ́ tí mo ní sí yẹ, màá ló mú mi dúró. Ṣé na crime to love you, girl? You don't later fall my hand. Mo fi gbogbo nǹkan fún ẹ. Ohun tó béèrè pátá lọ́wọ́ mi. Sóhun tí mo ṣe fún ẹ. You don't later fall my hand. Olólùfẹ́ mi, olólùfẹ́ mi, olólùfẹ́ mi, dákun o má lọ o.
on? I've been looking everywhere for you. Nike. You said you want to talk to me. I hope everything's okay. Nike, it's not easy for me to leave you. But I need to go back home. Home? What do you mean home? Nike, mo láti padà sílé. Ìyà yìí ti pọ̀ jù. Etí mo jìyà yìí tó. Àmì káwọn ẹbí mi lè mọ̀ pé mo ṣe wà láì. Ìyà yìí ti pọ̀ jù. Ìyà yìí ti pọ̀ jù Nike. Àmì mo mọ̀ pé kò easy fún mi láti fi ẹ́ sílẹ̀. Àmọ́ kí ni màá ṣe? I need to go back home. Please. I can't believe you. No. Just like that, you're just gonna leave and you say you love me. Nike, believe me and trust me. I love you so much. How can you possibly love me and leave me like that? Nike, job. Yeah, it's what you need. Me stand there, mommy. Look, I understand what you're going through. I'm so sorry you lost your dad. And I know my brother has been giving you a hard time, but you can't just leave like that. You're supposed to stick around and let us work on it together. I need to go. I love you so much. Salon bako. I'm a padilayo. I'm ko gbàgbọ́ wípé it's a matter of time. Àti pé wọn kò láyé yìí láti máa ní sùúrù ni. Sùúrù mi dẹ̀ ó ti pín l'Amẹ́ríkà yìí jẹ́ kí n padà sílé. Kí ló máa pàtúrò rẹ̀ wá? I need to go. Bye for now. Wá ṣe náà ti pọ̀ ó pọ̀ jíde ó ti pọ̀ jù lóòótọ́ ni onílé ní lọ́wọ́ àlejò dí ẹrù ṣùgbọ́n kò ṣe kéèyàn máa fi oró ya oró ẹni tẹ́ ti jọ wà láti tipẹ́tipẹ́ tó bá tẹ̀ rẹ́ nìkan tó ń léjò sí ẹ ikú ló yẹ kí wọ́n máa lépa sí padà so that wàá lè rọ́nà lọ wọ́n máa wo kíní kan ìgbà tí bàbá ẹ̀ kú sí yẹn lásìkò tọ́lọ́run ló máa kú bí ìgbà téèyàn wọ mọ́tò èrò tó ń lọ síbì kan ni tó bá ti débi tó máa dúró onímọ́tò àjálẹ̀ àdúró tó bá tẹ̀ jẹ́ pé wàá kówó yẹn gan fún ẹ o kó fún bàbá ẹ kó fi wá àìsàn tó ṣe tó bá jásìkò yẹn ló máa kú á kú ọ̀rẹ́ mi dà mí màá da ọ̀rẹ́ mi padà ọ̀dàlẹ̀ á di méjì ni sọ́dọ̀ mi yẹ báyìí tó ṣe kù díẹ̀ káàtó. ẹ wò sá ẹ̀yin náà mo tún lè sá wá bá ẹ ṣàánú mi ra mi kalẹ̀ ibẹ̀ ẹ̀yin àgbàlẹ̀ máa ń pa lórí pé tọmọdé bá ń gégi nígbó ẹ̀yin àgbàlẹ̀ mo tún máa fi sí i àti wípé ọbẹ̀ gan ọmọ lọ́wọ́ a ní kó sọ́lẹ̀ ọbẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe sá ẹ ràn mí lọ́wọ́ ni kí lànà àbáyọ báyìí. ara kan tá a máa sọ fún ẹ̀yin ọmọ òde òní nìyẹn pé ẹ kì í fi ọ̀rọ̀ làgbà ká ló ti sọ fún mi kó tó ṣe ni àbí àgbàlagbà mélòó lọ bá wọn ti sọ bó ṣe máa gbé gbà tí òfin ní jẹ́ ìnira fún ẹ nítorí lè ṣe ń sìn ni pé kó o lọ sí kóòtù lọ sọ fún adájọ́ pé bọ́rọ̀ ṣe rírè bó ṣe rírè bó ṣe rírè wàá jẹ́wọ́ fún wọn bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kí n padà sílé ẹjọ́. bẹ́ẹ̀ ni. lẹ́ni tí mo ti parọ́ mọ́ ṣé màá sọ pé orí mi yìí ń gba ẹ̀mí ìmọ̀ tí mò ń sọ ni ó máa léwu gan tí adájọ́ bá dájọ́ tán ó máa léwu fún mi sà ẹ má jẹ́ léwu ní ayé tí mo wà yìí ewu ni mo wò wájú mi yìí. sórí kò bá bẹ́tà kí wọ́n fìyà jẹ ní ayé ń bì kí wọ́n bá fi pamọ́ sí ọ̀run torí ẹni tó bá parọ́ tó bá fi kú ìdájọ́ tí ọ̀run ó ju táyé lọ kò ní sádájọ́ kò ní sí lọ́ọ̀yà gbére ló máa jìyà ẹ lọ ó bẹ́tà kó ṣe ń sìn kó jìyà ẹ ju kán fìyà ẹ pamọ́ sọ̀run lọ. advice tèmi ni hàn advice mi ni hàn. mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin mi àti Jídé ń táìmù yẹn wọn ló ṣe jẹ́ kó parọ́ mọ́ mi tí máa mọ̀ pé dáadé máa kú
máa ya lówó yẹn. bó ti gbọ́ngàn pàápàá ó bá ti fún wọn àtàbúrò ẹ̀ sílẹ̀ táìmì ẹ̀kọ́ fẹ́ra wọn náà. Sorry, mo mọ bí Jídé ṣe máa ń treat àwọn obìnrin ní Nàìjíríà. Ó ní mi ò ṣe gbà pé kó fẹ́ àbúrò mi. I was just trying to protect my sister. God. Abínibí lè dání, Elédùà ọba òkè ló ṣe fínú tọ́. Ọ̀rẹ́ ò ṣe fínú tọ́, abínibí lè dání, Elédùà ọba òkè ló ṣe fínú tọ́. Ẹni ta ni kò fẹ́ ni lójú, màá ti fata sẹ́nu. Èyí ta ni kò di ni lọ́wọ́ mú, màá ti fẹ̀gún sọ́wọ́. Àbàtàwátà kébé, bẹ́ẹ̀ ni pé kò bójú tán. Ẹja rántí pé ẹni àfẹ̀yìntì lè padà dání lọ́la mú wáyé. Kò sóhun tá mú lọ o, kìràkìtà ò dọ́là. Ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, agbójúlógún padà tara rẹ̀ lọ́pọ̀ ní o. Ọlọ́run ọba òkè ló ṣe é fọkàn tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán, abínibí lè dání, Elédùà ọba òkè ló ṣe finú tán. Ọ̀rẹ́ ò ṣe finú tán, abínibí lè dání, Elédùà ọba òkè ló ṣe finú tán. Ìgbẹ́kẹ̀lé ènìyàn láàyè, ìgbẹ́kẹ̀lé ènìyàn láàyè, ẹni gbẹ́kẹ̀lé ènìyàn á jèrè ènìyàn, ẹni gbẹ́kẹ̀lé Ọlọ́run á jèrè. Àrọ́bá bàbá ìtàn, fẹ́nikẹ́ni tó fẹ́ mọ̀ ló fẹ́ gbọ́, ló fẹ́ gbọ́. Ayé yìí ló ṣe mí tán. Ṣé Jesus ló ń ṣe? Pẹ̀lú gbogbo ẹ̀rí tó wà níwájú mi nílé ẹjọ́ yìí, mo wá rí wípé Akíntúndé Thomas ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí a fi. Olúwa mi, mi ò mọ̀ bóyá ilé-ẹjọ́ ilé gbà mí láyè láti pe ẹlẹ́rìí tí ó wá sí ìjẹ́jọ́ tó kọjá láyè láti tan ìmọ́lẹ̀ sí àwọn igun kan látàrí kí òkodoro kí ó lè fìdí múlẹ̀. Objection, my lord. Objection overruled. Okay, carry on. Ẹ pè síta. Thank you, my lord. Ọ̀gbẹ́ni Olújídé Abálàdé. Ẹ máa bọ̀ wájú. Ẹ ṣé olúwa mi. Mo wá sọ òtítọ́ ọ̀rọ̀ torí pé ilé ẹjọ́ ta wá lọ́jọ́ tó kọjá. Irọ́ pátápátá ni mo pa. Àmọ́ ẹ̀rí ọkàn jẹ́ kí n gbádùn ló jẹ́ kí n wá sọ òdodo ọ̀rọ̀ lẹ́ni. Ṣé rí Túndé kọ́ ni ó pààyàn, òun kọ́ ló parábìnrin tá a sọ̀rọ̀ nípa èyí. Àmọ́ torí pé ìwà àbàjẹ́ tó ti fù sí mi sẹ́yìn ló jẹ́ kí èmi náà parọ́ tó tó bẹ́ẹ̀ yẹn mọ́. Olúwa mi, ṣé rí ní alẹ́ ọjọ́ tí à ń sọ yìí, mo rí arákùnrin kan tó gbókùn arábìnrin tí à ń sọ̀rọ̀ nípa èyí sẹ́yìn mọ́tò Túndé. Gbogbo nǹkan tó sọ yé mi pátápátá, but èmi ò fara mọ́. Oh yes, kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Ọlọ́run ti ṣe bọ̀bọ́ yìí ní mugun wa, ó dẹ̀ ti jẹ́ mugun wa for life nìyẹn, and let it be. That's it, man. Mo ti jókòó, mo ti rú ọ̀rọ̀ yìí dáadáa. Mo dẹ̀ ti mọ̀ wípé kò lè pé mi at the end of it all. Ìfẹ́kúfẹ̀ẹ́ ìjàrọ̀ ló mú gbajúmọ̀ jẹ kòló. All I am asking is that kádà díẹ̀ nínú owó Túndé padà kó lè fi wá lọ́rùn sílẹ̀, that's all. Lára, ìwò yìí làárọ̀ ẹ̀. Yes, tó ń sọ pé o ti jókòó o ti rò dáadáa, ìwò yìí làárọ̀. Èmi rò pé rírò tó ń rò ó ti rò jinlẹ̀ wípé atátán náà nìyẹn. See, I'm not in support of that. Let it be.
bí mo ṣe sọ yẹn jẹ́ kó gbàgbé ẹ̀ àwọn owó ẹ̀ lọ́sibọ̀ mi oògùn wọn máa sọ wípé igbe ikú tí màálù ń ké lọ́wọ́ alápàtà ariwo ayọ̀ nílé tí ajá ó mọ̀ túmọ̀ yẹn ìtumọ̀ ẹ̀ ni wípé bíbọ̀ yẹn ṣe ń pariwo òun lose owó àwọn wa ń bíbá ẹ̀ a máa gbádùn ara let's enjoy ourselves come on. èmi ti mọ̀ náà wípé omi òkun ló ń kú fún ẹni tí ò bẹ̀rù òkú gbogbo ọmọ inú géèmì yìí náà èmi ló mọ̀ look at the way the guy was threatening us baby. Bubu, please, you don't have to be difficult. All I'm asking is for us to just return little out of his money, period. Kò little here now. And yeah, to bá wọn pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi sọ̀kan-sọ̀kan, he would do it at least for me, please. Nǹkan sọ ni pé n ò mọ ẹ̀mí. Mara, my own decision is this. Dá owó kankan padà, and that is final. My baby Bubu, please, please, just do it for me, please. Offer. Yeah, I'm going to send messages. Kí ló wà nínú message you sent it? Mo sọ fún wípé kó má worry nípa tó send message sí. Kókó wá bá mi ní keba. Gẹ́gẹ́ bó ṣe sọ pé kí send ẹ̀. Then mo tún wá jẹ́ kó yé wípé mo mọ ibi tí Ọmọlára tó gbé owó ẹ̀ sá lọ, pé mo mọ ibi tó lọ. Tá a bá lọ pàdé ńkọ́. Baby Bubu. Chill, trust me now, your babe. Mo mọ bí owó yẹn ṣe máa tẹ̀ lọ́wọ́ láláì fojú kàn wá. Oh, yes. Sure. Yeah, I don't know. Oh, okay. Show her, okay. Alright. Well, okay. Yalla. Ẹni ta ni kò fẹ́ ni lójú má ti fata sẹ́nu èyí ta ni kò di ni lọ́wọ́ mú má ti fẹ̀gún sọ́wọ́ àbàtàwátà kébé bẹ́ẹ̀ ni pé kò bójú tán ẹja rántí pé ẹni àfẹ̀yìntì lè padà dání lọ́la mú wáyé kò sóhun tá mú lọ o kìràkìtà ò dọ́là ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbójúlógún padà tara rẹ̀ lọ́pọ̀ ní o ọlọ́run ọba òkè ló ṣe é fọkàn tán ọ̀rẹ́ ò ṣe finú tán abínibí lè dání elédùwà ọba òkè ló ṣe é finú tán ọ̀rẹ́ ò ṣe finú tán abínibí lè dání elédùwà ọba òkè ló ṣe é finú tán
ìgbẹ́kẹ̀lé ènìyàn láyé ìgbẹ́kẹ̀lé ènìyàn láyé ẹni gbẹ́kẹ̀lé ènìyàn á jèrè ènìyàn ẹni gbẹ́kẹ̀lé Ọlọ́run á jèrè àrọ́bá bàbá ìtàn fẹ́nikẹ́ni tó fẹ́ mọ̀ ló fẹ́ gbọ́ ló fẹ́ gbọ́ ayé yìí ló ṣe gbọ́ àbínibí lè dání Elédùà ọba òkè ló ṣe fínú tọ́ ọ̀rọ̀ ò ṣe fínú tọ́ àbínibí lè dání Elédùà ọba òkè ló ṣe fínú tọ́ ọ̀rọ̀ ò ṣe fínú tọ́ àbínibí lè dání Elédùà ọba òkè ló ṣe fínú tọ́ ọ̀rọ̀ ò ṣe fínú tọ́ àbínibí lè dání Elédùà ọba òkè ló ṣe fínú tọ́. Ọ̀rẹ́ ló pa ni o ọ̀rẹ́ ló ń gbà ni wọ́n lè sọ ní dènìyàn wọ́n tún lè bà ní láyé jẹ́. ọ̀rọ̀ ò ṣe fínú tọ́ àbínibí lè dání Elédùà ọba òkè ló ṣe fínú tọ́ ọ̀rọ̀ ò ṣe fínú tọ́ àbínibí lè dání